ibi tí Muyideen wá wà nísìn kò níyàwó kankan báyìí. Ìyá wa Esabod ọlọ́run jẹ́ a rí yín pé yóò jẹ́ kẹ́ ẹ dàgbà ẹ ní dàgbà yà. Ẹ dákun ṣẹ́ẹ̀ ní bá wa fún Muyideen nìkan náà àwọn ọmọ yín obìnrin báyìí. Tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ òun lámọ̀ yín pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ nípa Àgbàlá Gabriel òótọ́ ni. Nítorí bá fi lè mú yín tẹ́ ẹ̀ lè fa ọmọ yín kalẹ̀ fún Muyideen ọ̀tẹ̀ lẹ́ ń bá Àgbàlá Gabriel ṣe. Ọba Solomoni ṣé ẹ lọ́mọ obìnrin àbábúrò obìnrin? Ẹ dákun ẹ bá wa Muyideen ò níyàwó báyìí níbi tó wà. Muyideen ò níyàwó báyìí ṣé ẹ mọ̀ pé ẹ̀dẹ̀ gbà pé owó tí Muyideen ń sọ òtítọ́ ni àbí? Ẹni ọyẹ wọn máa lu Àgbàlá Gabriel náà ni àbí? Ẹ dákun ẹ bá wa fa ọmọ yín obìnrin kan tí ó bá ti dàgbà jẹ́ Muyideen ọmọ tọ́jú ẹ̀ tí ó fi ṣe bá sùn ẹ bá wa fún Muyideen kọfẹ̀. Ìgbà náà la mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ dìtẹ̀ Àgbàlá Gabriel. Lizzy Anjorin ìwọ náà bímọ obìnrin o ẹ̀yin náà bímọ obìnrin. Lizzy ó bímọ obìnrin bá wa fún Àgbàlá Gabriel bá wa fún Muyideen níyàwó. Ọmọbìnrin rẹ bó bá ti tọ́jú rẹ̀ tó ti di bíkírù tó ti dọmọge àbábúrò rẹ kan àbọmọ ìyá rẹ kan àbí fámílì rẹ kan bá wa fún. Ẹ bá Muyideen dáná. Muyideen wà responsible. Muyideen ẹsẹ̀ tó yẹ kí wọ́n mọ̀ náà. Lizzy Anjorin bá wa fún Muyideen nìkan nú ọmọ rẹ obìnrin. Sọ fún bó ṣe wà nísìn pé o ti lọ́kọ o. Muyideen lọ́kọ tó fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ báyìí ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ ní gbogbo yín. Gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà táwọn mú orúkọ wọn. Ẹ dákun Muyideen ò níyàwó mọ́ Àgbàlá Gabriel ti gbàyàwó Muyideen o. Muyideen ò níyàwó mọ́ Àgbàlá Gabriel ti gbàyàwó Muyideen. Ẹ bá wa fún Muyideen lọ́mọ obìnrin yín. Bẹ́ẹ̀ bá sọ lọ́tẹ̀. Esabod ọmọ obìnrin rẹ bá wa fún Muyideen. Ọba Solomoni ọmọ obìnrin rẹ bá wa fún Muyideen. Lizzy Anjorin ọmọ obìnrin rẹ bá wa fún Muyideen. Bẹ́ẹ̀ báyìí ti wá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ ní gbogbo yín kẹ́ ẹ tó kúrò láyé Ọlọ́run ó bi yín léèrè subhana rabbika rabbil izzati